ẹ̀gbin gbùn ẹ̀gbin oníyọ̀rọ̀. Àṣìṣe gidigba ní ọba yín lẹ́rù ni àbí ti kíni? Ogun tí bàbá jà àjàjàjà tí ò rí jà ọyàn rí, sẹ́yìn ọmọlẹ́ parí ẹ̀. Ẹ̀yin yẹn wa kò mà sẹ́ni méjì, Sẹ́ríkì ìlú Gàngàn Sọ́líù àti àwọn ọmọ ẹ̀ ni wọ́n máa jáde fún olóyè Sunday. Èmi a sì máa sọ fún yín pé gbogbo ẹni tó bá kọjú ìjà dá Sunday Adéyẹmọ, gbogbo ìran Yorùbá iná ni wọ́n kọjú ìjà sí. Bóyá òye yín, gbogbo wa ni wọ́n kọjú ìjà sí. Ẹ farabalẹ̀, ẹ wá wo àrà tí wọ́n dá, ẹ wá wo itú tí wọ́n pa, kẹ wá wo àrà tí olóyè Sunday Adéyẹmọ bàbá Dámì náà dá Májàsọ́lá. Gbogbo fídíò ẹ̀ ní gbé wá hàn yín. Àmọ́ àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ ń bẹ̀, àwọn nìwọ̀nyí. Ǹjẹ́ ó yẹ kí a tún máa gbọ́ pé irú àwọn Fúlàní yìí wọ́n tún dún? Bẹ́ẹ̀ ni wọ́n lè dún, torí pé abẹ́ ẹwọ́ Nàìjíríà náà la sì wà. Àti ìdádúró la ṣe ń pariwo pé ẹ má jẹ́ ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ̀yin tẹ́ ń ṣe agbátẹrù òmìnira orílẹ̀-èdè Yorùbá. Bí ṣe máa rí rèé, yóò débẹ̀, orílẹ̀-èdè ó máa dé. Arákùnrin yìí múra tán pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀ láti ṣe ohunkóhun tó bá hàn wọ́n fún ìran Yorùbá nípasẹ̀ láti kọ́kọ́ kọjú da olóyè Sunday Adéyẹmọ. Ṣáà máa fi ilẹ̀ lóhun nìkan? Ẹ farabalẹ̀, ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí, torí eléyìí lágbára jù, ó kọjá àsọ. Ọkọ̀ sísọ, ẹni tí ò tó ní nà tó ń dènà deni. Yorùbá àwọn àgbààgbà sọ wípé kí ni ó ṣẹlẹ̀ sínú olúwa ẹ̀, àjẹkún ìyà ló máa jẹ. Ẹni tó ò lè dámú tó lọ dènà dé, bàbá ńlá ìyà, kọ̀ǹfàmù ìyà tó jẹ́ tansi ìyà irú ẹni bẹ́ẹ̀ ó jẹ. Ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí, mo ṣe ń padà bọ̀. Òun rèé. Tó bá jẹ́ gbà àkọ́kọ́, bá ń subscribe sí channel yìí, bá mi comment, like, ẹ bá mi share ẹ̀ káwọn ènìyàn náà míì kí wọ́n lè bá láǹfààní kí wọ́n ó sì fi kọ́gbọ́n. Òun rèé, ṣùgbọ́n. Ládùúgbò Sunday Igboho Mr. Ẹlẹ́nu of Africa, ládùúgbò gbogbo ogun tó pariwo pé àwọn Yorùbá nation pé olóògùn ogun ẹ̀ ń sì báyìí, ogun ẹ̀ APC lẹ́fẹ́ fi máa ṣiṣẹ́ fún báyìí. You can see APC tó yẹ pé because of APC nǹkan tó ti ṣẹlẹ̀ rí ní ilẹ̀ Yorùbá ó ń ṣẹlẹ̀, ó ń pa àwọn èèyàn anyhow. But ẹni tó ń pariwo tó jẹ́ ká gbọ́ràn lẹ́yìn Yorùbá nation ó ti lọ join wọn. Tó bá yá ṣe máa ní ẹ lóògùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé ẹ lóògùn nú ìlú yìí, tẹ́ ń pariwo yín pé lọ́balọ́ba ní aládé lórí ni yín, ẹ lẹ́nu ọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá. Ẹ lè dúró tí àwọn èèyàn ní ilẹ̀ Yorùbá. Ẹ ní voice. You people don't longer have voice. Àwa rèé o, a pariwo fún àwọn ọmọ aráyé pa lóògùn. Àdúró, àṣà o. Wọ́n declare me wanted. Mo tún sì wà nínú ìlú ìwọ̀n ń dún o. Wọ́n lè mi èmi, wọ́n ń ṣí mi dì. Okun ni mí, tó bá rìn, ó máa lọ sí. Ẹ rí. Yorùbá. You are one of the people that make people say, Yoruba, I'm a betray. That is the one example of it. So from Yoruba freedom fighter that you are now APC freedom fighter. You no longer have voice again. Oh, lẹ́nu ọ̀rọ̀ mọ́. Oh, ní kọ̀kọ̀ mọ́. You don't deserve any respect. You are a betrayer. Yes, that is who you are. So gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní Yorùbá nation, ṣojú yín ti ń là, because Yorùbá aláìnírònú òun lè fẹ́ yà. Ṣé ẹ ti ń ríra yín báyìí? They will continue to ban you people, they go until you. Sunday Igboho. Ogun ọ̀fẹ́ o. Brother wa olóyè Igboho Sir Adéyẹmọ. Akíyìn o, ẹ kúṣẹ́ takuntakun. Ẹ kúṣẹ́ ìlú.
ẹkú kó lè da kò ní bàjẹ́ ṣùgbọ́n ìmọ̀ràn mi náà ni ẹ sáà ṣe lọ́nà tẹ́ fi gbàdúrà ẹ ṣe lọ́nà tá a fi ṣe àdúrà fún yín. Mo ṣe fídíò kan jò ní àwọn èèyàn ń sun ẹkún kò sírú ẹkún tí wọ́n sún sí comment section fídíò mi wọ́n ní mo bólóyè wọn mo sọ̀rọ̀ sólóyè àwọn òbó olóyè a sì ní bú olóyè torí olóyè ò sẹ̀mí olóyè ò sì sẹ̀mí táwa bú wọn náà á ní ráìtì ṣùgbọ́n àwọn ò ní bú wọn ní táwa ń jẹ́ kóyè wọn náà ni pé sẹ́ẹ̀rí tẹ́ bá fẹ́ jà ẹ dákun torí ìtọ́lọ́ ẹ jà á ní right way ẹ má jà ní wrong way kéde gbogbo Fúlàní lálábùrú lópin ìgbà tó jẹ́ pé ẹ̀yin náà lálábùrú a sì ti rí fídíò kan tó lóyè Ìgbòho ṣe tó ti mú ìwọn ọmọ Yorùbá kan jáde pé aláburú ní ṣé gbogbo yín lẹ wá dá 100% tẹ́ẹ̀rọ aláburú kankan múnú ìrántí yín gbogbo yín lẹ dá gbogbo yín lẹ pé ẹ wá rí èèyàn burúkú kan nú ọmọ Yorùbá látijọ́ tẹ́ ti ń jà fún ẹ̀tọ́ yín yẹ ẹ̀rẹ́tọ́ yín rí bí téèyàn ti ṣaburú nú ìran yín kẹ́ jà fún gbogbo ọmọ Yorùbá ló wá dá 100% àbí ọmọ Fúlàní nìkan náà lálábùrú ọmọ Yorùbá yìí jalè ọmọ Yorùbá yìí pààyàn ọmọ Yorùbá yìí rẹ́pù ọmọ Yorùbá yìí kidnapu ọmọ Yorùbá yìí hùwà burúkú gbogbo yín lẹ dá 100% ibi tẹ́sí mọ̀ pé sẹ́rí ìmọ̀tara ẹni nìkan náà lólóyè yín ń jà fún tábà sọ́ọ̀sì ẹ̀ ní abú wọn ìmọ̀tara ẹni nìkan ó ti pọ̀ fọlóyè yín àti lọ́rin ni o àti kìísí ni o àti bólẹ́fẹ́ lọ ìkìlọ̀ mìíràn ni àwọn báńdíìtì ni ẹ lọ fèsì àwọn tí ò jẹ́ káwọn aráàlú gbádùn ní ẹ lọ fèsì àwọn Fúlàní náà wà ń tán jẹ ní tẹ́tùn lọ kó tí wọ́n bá wọn tẹ́tùn lọ kó tí yín bá wọn inú àwẹ̀ la wà yìí ẹ ṣọ́ra yín ẹ má lọ kó wàhálà báwọn ẹni ẹlẹ́ni tán àmọ́wọ́ tán mẹsẹ̀ tẹ́ bá jàfẹ́tọ̀ ẹ jàfẹ́tọ̀ tó ráwọn èèyàn ń saburú nù ran tiyín náà tẹ́ ẹ̀ tí ìdẹ́yìn kankan fà jáde gbogbo yín lẹ dá 100% àbí láti 2021 ẹ̀rọ aláburú kankan nú ọmọ Yorùbá tẹ́lẹ̀ pìsẹ́ǹtì jáde tẹ́lẹ̀ gbé jáde pé aláburú lélẹ́yìí ọmọ Fúlàní nìkan náà lọ láburú ibi tí mo jókòó sí yín sì mo jọ ẹni tí ó lọ jíyàn gbé mo sì jọ ẹni tí ó lọ rẹ́pù èèyàn àbí ládùúrú ọmọbìnrin tó ń lé wa kì í rẹ́pù lókù tá a mọ̀ fi jẹun àbí ládùúrú iṣẹ́ tó wà níta táwọn èèyàn ń ṣe yìí ẹ wá imagine pé kidnapper lókù tá a fẹ́ ṣe jẹun ọ̀bọ yín náà la ti ń rí gbogbo ẹ̀ Fúlàní náà lọ láburú Fúlàní ló lè Fúlàní lọ̀daràn ẹ̀yin 100% náà lẹ dá àbí àwọn ọmọ yín tó ń gérí àwọn èèyàn gúnṣẹ́ àwọn ọmọ yín tó ń pọmọ lẹ́kún jayé aláburú kọ́ làwọn ọmọ gidi ni wọ́n àbí kò sí wàhálà ìkìlọ̀ mísà ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe èṣe ní àdúrà ètò ẹ má ṣe ní wrong way ẹ dákun torí tọ́lọ́run ẹ̀yin tẹ́ bá ń support wọn náà ẹ̀yin tẹ́ jọ́mọ lẹ́yìn wọn náà ẹ̀yin náà bẹ̀rù Ọlọ́run ẹ rántí pé ọmọ ẹnìkan náà lẹ́yìn náà ọmọ ẹnìkan náà làwọn tán fẹ́ lọ báyìí náà kò jù bá ń lọ. olórí burúkú ẹ̀dá tí ó parun lójijì ni wọ́n ṣe sọ pé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Tinubu Ọlọ́run bá tó ní mímú tó ń bẹ̀ ọ́ bí bàbá Tinubu wọlé ẹlẹ́gbẹ̀ẹ́. àwọn olórí burúkú tí wọ́n parun lójijì tí ìdí ṣetán tiwọn ìdí ṣetán tiwọn ìdí ṣetán tiwọn ní bá ṣetán tiwọn mo búra ló kọ́ lọ́ntọ́ lẹ́mí mi màá gbẹ́ lómi sí pé tí o ní jẹ́ kẹ̀kẹ́ tó fi jáde láti. Koiki Media bring the world closer to your doorstep. mo wà nù sọ̀rọ̀ fún ọdún márùn mo kọ́ ilé ẹyọ kan ẹ̀kọ́ ẹ̀ ni mo ní o Òṣùpá bá mi sílé kan 2009 mọ́tò tí mo kọ́kọ́ lò rí mo lò ní 1997 Mazda 626 tó ní mo ń lo nǹkan mi ní Mọdákẹ́kẹ́ anybody mọ̀ ló kọ́ lọ gbàtó di 1998 mo ń ta mọ́tò ní junction alẹ́ ní bọ́ọ̀sì ńlọ́kadà tí ó bẹ̀ tó 25 ní bọ́ọ̀sì ọmọ bọ̀m̀bà tí mo kọ́ májà tọ́lá sí lára ń gbòòrò tí ń pa owó mi mo ń sọ̀rọ̀ 1998 ilé tí mo kọ́kọ́ kọ́ mo kọ́ ẹni 2002 ọkọ̀ tó lódó mẹ́ lẹ́yìn ikú Olúwa wa mo wá sí kan ní Òṣogbo ní 2000 ṣùgbọ́n ló gbé ìfẹ́ mo sì ti bí tí wọ́n lọ́wọ́ lọ ti nẹ́bọ̀ yẹn mo sì ní 2012 Òṣogbo yẹn nìkan létí mo ní mbẹ̀ tí n bá ní bùnmọ̀ yọ kọ́ ẹ̀kọ́ tó tó ẹ̀ mo ní hostel bíi 30 rooms. Ìgbòho mo nílé epo olóṣèlú ni mò ń tẹ̀lé tí mo fi àwọn olóṣèlú ni mò ń tẹ̀lé bàbá mi Adéwọ̀lú Ládọjà tọ́lọ́ ń lò tí gbogbo ẹbí dominira yìí òun ni mò ń tẹ̀lé kọ́ lọ́mọ pa bàbá Olúbàdàn rẹ̀. Àṣẹ. gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá. Àṣẹ. ó jọ yé mi tó yé ìtẹ̀ jẹ́ tèmi. Koiki Media bring the world closer to your doorstep. ọkùnrin ìlú òmìnira lẹ́yìn tẹ́ jó lólùfẹ́ mi tọ́tọ́ tẹ́ẹ̀dẹ̀ rí pé nǹkan ti ń bàjẹ́.
tó ipá àwọn tí ń tẹ̀lé mi náà parí iṣẹ́ tí gbogbo ẹbí kò lọ́nù kí àtẹ̀mí mo lẹ̀ ní dọ́kúmẹ́ntì. Ọlọ́run wa lo bàbá Tinubu tí wọ́n bá bá bàbá yẹn sọ̀rọ̀ tí ọba gbọ́ kí mo fẹ́ bọ́lọ̀ fún un. ní ìmọ̀ gbé lẹ́yìn òdi àwọn tí ń fi mí pa ọmọ fi mí pa ó lọ náà. àwọn ọmọ fi mí pa ó lọ ni wọ́n láwọn ń jà fún mi ọmọ ní ẹ̀dá onú gúrúùpù wọ́n fẹ́ẹ́ sì gbá èmi tó yẹ pé ńgbà mo bẹ̀rẹ̀ sọ́ọ̀gì tó jọ yé gbogbo wa tó kò sẹ́ tó lè mú pa kọ́bọ̀ lọ́wọ́ wọ́n ń pe gbogbo gúrúùpù mo tún fún ọ lówó lápò ara a tún sanwó sí mọ́tò màá rẹ̀ kó sọ́kọ̀ pé ẹnì tó níbẹ̀ kì í ṣe pé torí nǹkan kan torí pé ìran wa ní Yorùbá ni wá àwọn kan ò lè tẹ́rọ̀rìsì kan ò kẹ̀lé dé wọ́n kún wa gàràgàrà Ọlọ́run ẹni bàbá Tinubu yẹn kó fi kẹ́ mi gbogbo ayé dẹ̀ lọ bá ń bá gbogbo àwọn bá ń darí jọpọ̀ pé ẹja lọ bá ọmọ yóò ṣe nǹkan kan náà kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó mi ṣé mo ní kí Yorùbá mọ́ rìn ni. Koiki Media bring the work closer to your doorstep. mo ní Fúlàní tẹ́rọ̀rìsì Ní ẹjọ́ kẹfà oṣù kẹta ọdún wọ́n Buhari tó 2026. jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà ohun tí mo sọ nìyẹn kò tí ì pọ̀jọ́ ọ̀rọ̀ tí mo lè sọ náà. ẹ̀tọ́ mi ni mo béèrè. ẹ̀tọ́ wa ni mo béèrè. wọ́n wá nípa wọ́n pa àdògán wọ́n pa àbúrò bàtà ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kan lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn. Koiki Media bring the work closer to your doorstep. ààrò òmìnira wọn ò fi mí lẹ̀ nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ. mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́. ta ló bá mi rántí ìyá àdògán ta ló bá mi rántí ìyá àbúrò bàtà àtàwọn ọmọ rẹ̀ mọ́ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan. ok now àwọn bàbá kan wá dìde pé ẹ̀sùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn já ló pa sọ ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè máa padà tí kò ṣe ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹ tó bá ní kí mọ́ tẹ̀lé Tinubu yẹn kó yóò sòfò tọmọtọmọ. gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time. ọba wa nífẹ̀ẹ́ mi tọkàntọkàn mo ní láti support ojú mi. bàbá yẹn wá ní pé ibi tọrọ dé pé Sunday mo níbẹ̀ ni bàbá mi. bàbá àwọn bàbá Olúgbọ́n wá ní Sunday mọ́ni bàbá Olúgbọ́n ní Sunday mọ́ni sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí ìlú bẹ́ẹ̀ lọ tí ẹ̀dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lẹ́nu bàbá ní bẹ́ẹ̀ ni bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ yìí ó fèsì àwọn terrorist àti Kwara ni o àtẹniwé ni o Koiki Media ẹni bring the wọ work bẹ̀ mo ní closer to bàbá mi á your sì jù doorstep. bẹ́ẹ̀ lọ ọlọ́dẹ fàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ní àníkẹ́ face mo ní bàbá terrorist náà làá fèsì kó sì tó kọ́ làwọn Fúlàní tẹ́ bá ti dáadáa tàbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àníwàlá pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist wọ́n ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wọn mọ̀ lòdò kọ́ mọ̀ lòdò àwọn yẹn ní àfẹ́mọ́ wọ́n ní kò sí tó fi ṣe yẹn lọ àní ìjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wa á dẹ̀ sọ àbúrò ẹ̀ fún ẹ bá pàtẹ́ ọkọ̀ bàbá. àti gbogbo àwọn ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá ní ọdún tiwa lọ́wọ́ tá a wà ìjà tẹ́lọ̀rìsì kò níjà tiwa nìkan ó ti dìjà gbogbo ìjọba gbogbo àgbáyé ó ti dìjà àwọn ọba ilẹ̀ Yorùbá tí o pé bàbá bẹ̀rẹ̀ ẹ̀ sè é àwọn atájọ ṣe náà rèé àwọn àgbẹ̀ ọmọ olóko bó ṣe kó olóko ó sì mú olóko èmi lè fi ń dáhùn bàbá mi lójú pé tí ẹ bá fi àyè gbà mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí tí bàbá Tinubu ṣe fún wa ní support oníṣí terrorist gbogbo lẹ́yìn tí lẹ́yìn bá ń sọ nípa ẹ̀rọ wa ní gbogbo lẹ́yìn Yorùbá ń bí wèrè ní àfihàn wèrè. Koiki Media bring the work closer to your doorstep. tí wọ́n máa ń kóra wọn jọ lọ́tún lọ́sì lórí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n pa wọn rẹ̀. wọ́n kóra wọn jọ lódì wọ́n kóra wọn jọ lódì. Ọlọ́run bá sórí mi tó ní wá gbogbo aláfẹnu wa kọ nípa àwọn bàbá yìí. bàbá Tinubu mi tá mọ̀ pé ní Ọlọ́run yẹn dáadáa ní ẹni ire ni kò yẹ kó sọ pé òun dáríjì mi torí mo kú. gbogbo àwọn bá a lè sọ fún ọ yìí pé àwọn Fúlàní ń pa wá ẹ̀yin bàbá yẹn dẹ̀ lájú ilẹ̀ ká mọ̀ sọ fún àgbàlagbà gbẹ́ dẹ̀ lájú ilẹ̀ wọ́n sì ń pa wá ṣe mọ̀ pé káyọ̀ wọ́n yìí ni èébú àgbàlagbà à ń sọ pé ẹ̀rẹ̀ lájú ilẹ̀ wọ́n dẹ̀ ń pa wá ẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá yẹn ò tún wá jí sọ̀rọ̀
bàbá òní ní ọmọ wa ní nàá tó bá bú wa ńkọ́ tọmọ bàbá bú wa sára ta ni kó bú wa ẹ wo bàbá dáadáa bàbá òní ní gbogbo alákùnjọ wa mẹ ó ní bíbò ó tún sọ Ìgbòho ṣá bí ò bá bú mi ta ló fẹ́ bú mi Sunday ẹ kúlẹ̀ mi yá mi bàbá òní ní Sunday ọmọ mi ni adẹ̀bẹ̀rẹ̀ àwọn kan wọ́n tilẹ̀kùn mọ́rí fún wa Olúgbọ́n Adé bàbá dáadáa Olúgbọ́n bàbá alálùbáríkà bàbá Olúgbọ́n ní Sunday mọ́ ní bàbá olùtọ́ bá pè mí láago méjì òru tí n bá gbé kọ̀ mí bàbá mo wá dé bàbá mo ń bọ̀ láti njọ́ ẹ̀ mo ń bọ̀ ni láti ibì kan lóru ní Kútọ́nù èmi àtàwọn ọmọdé wa ní mọ́tò ní mọ́nẹ́jẹ pé àbọ̀ Olúgbọ́n wò ná Kútọ́nù láwa yìí mo á pè bàbá yẹn níbi 1:30 or 2 o'clock. Ok, Sunday bàbá mi ẹ̀sùn ní onífóònù rẹ ló jí mi kí ló fẹ́ ṣé kò sí mo lọ wà mo ní mo ń kútọ́ náà mo wà mo ní kí n gbọ́ sẹ́yìn wò ní Sunday mo ní kó kú mi máa jẹ́ mo ní kí n sa ìwò ní. ìrọ̀ kíláàsì bàbá Olúbàdàn nígbà àgbà yóò mọ̀ pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ àmì kí ló fẹ́ àní bàbá mi fọkànrẹ́ balẹ̀ a lọ rí pírẹsidẹ́ǹtì lórí ọ̀rọ̀ ẹ̀ àyẹ̀dú ẹ̀ tó bá ti cooperate pẹ̀lú kẹta bá fẹ́ ìjà tó ń jà ìjà gbogbo wa ní wọn náà wo nǹkan tó ti sọnù mo níbẹ̀ ni bàbá mi fọkànrẹ́ balẹ̀ gbogbo oúnjẹ tí mò ń jẹnu lé lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó tẹ̀lé mi bàbá Olúbàdàn ló kó fún mi. ọ̀rọ̀ mi lè yé bàbá torí bàbá mi látọdún tó ti pẹ́ ni mi ní parọ́ fún mo ní bàbá gbogbo ẹ̀ ó sì há o àkáǹtì tí oníyìnbó ṣe gbogbo ẹ̀ rọrùn wọ́n sì àkáǹtì ẹ̀ fún ṣùgbọ́n step by step ní kọ́kọ́ lọ kó ráìsì yìí báyìí nílé mọ̀ lọ jẹun ẹ wà ń bẹ̀ náà alóòdù mọ́tò ráìsì báńsì gbogbo mọ́tò ni nígbà mo tún padà lọ olówó rèé mo ra nǹkan ọbẹ̀ mo jẹun mo ṣàlejò mo gbàlejò ńlẹ̀ rẹ̀ ọlọ́mọdé káwọn bàbá yọ parun lójijì wọ́n ti àsìkò ìdúpẹ́ lọ gbogbo yín ní parun lójijì àlejò lájọsí pẹ́ bàbá òrùsàsà ní ogun bàbá dáadáa ní fọlọ́n tó lẹ́bẹ̀ẹ́ mi bùrà bàbá dáadáa ní ẹ̀dẹ̀ nínú kan gbogbo àwọn tẹ́ bí ní òjì yẹn gbogbo àwọn tẹ́ bí pátápátá àti tí ń bẹ Nàìjíríà àti tó ń bẹ lókè òkun ẹni mọ sàárì wọn láyé láyé ẹnu ẹ tó ṣàkóso Nàìjíríà filẹ̀ Bíbélì ni pé bàbá dárí jù wọn ẹni tí ó bá ṣe dáadáa pẹ̀lú wa lénìí ó lè ṣe dáadáa pẹ̀lú wa lọ́la àwọn tájọ wà tẹ́lẹ̀ tájọ ṣe wàhálà tó ń ṣe ẹ̀fún wọn lẹ̀ kódà gan àwọn tó wà lágbòdì á lọ gbà wọn lẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ èmi mo sọ fún yín á lọ gbà wọn lẹ̀. ó ṣọ́kẹ̀ síwájú. nípa àwọn bàbá mi sọ nípa àwọn bàbá Olúbàdàn nípa àwọn ológun sọ wọn àwọn ṣá ìbò àbíyárí jẹ́ kíkọ́ torí pé ohun tí bàbá Tinubu fẹ́ fún wa security là ń fẹ́ fún àwọn fámìlì wọ́n dẹ̀ rẹ́dí àti gbé fún wa tí ẹ bá dẹ̀ sí wa lórí àwa náà gbọ́dọ̀ dúpẹ́ àwa náà gbọ́dọ̀ fi tọkàntọkàn sọpọ́ọ̀tì bàbá Tinubu àdàbà pvc wa ìjọba ẹ̀kọ́ bàjẹ́ a gbọ́dọ̀ fi lókun ká fi sọpọ́ọ̀tì bàbá yẹn tí wọ́n bá fún wa ń sọpọ́ọ̀tì pé ẹ̀dúró táwọn èèyàn yẹn kí security wà kálàáfíà wà orí àlàáfíà làwọn náà gbọ́dọ̀ dúró agbọ́dọ̀ pé àwọn bẹlẹ wa ká mọ sí nǹkan tí ò dáa ẹnà bá síbẹ̀ lè wù agbọ́dọ̀ sí change nàìjíríà baniwa àwọn gbọ́dọ̀ jẹ iléṣù lẹ́yìn bàbá Tinubu bẹ́ẹ̀ ni àwọn gbọ́dọ̀ kọ ìtàn bàbá Akíntọ́lá àbí Akíntọ́lá Awólọ́wọ̀ Akíntọ́lá àwọn gbọ́dọ̀ síbẹ̀ ẹnì panu ni mo rú àwọn yẹn bàbá Tinubu bàbá gbogbo wa ni bàbá tó bá tó bí yẹn lọmọ bàbá yẹn ni àwọn ọmọ rẹ̀ jù mí lọ bàbá mi ni ẹ ti understand bàbá gbogbo wa ni Ọlọ́run tún wá fi kẹ́ wa ẹ wo gbogbo agbára tí ń bẹ Nàìjíríà lélẹ̀ bàbá yẹn sọ pé Yorùbá lòun Yorùbá ti ń lọ sókè ọlọ́mọdé adé ní ẹ̀yìn mọ́ ẹ jọ ẹ jẹ́ gbogbo wa mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí ọmọ Tinubu ń gbogbo wa torí pé Yorùbá jọ ní wa wọ́n bá rẹ̀ fún aláìka kí n ṣe security yẹn ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn ká ṣe dáadáa torí pé kórúkọ tèmi náà bá lè wà ókè wọ́n lọ sọ pé ó sì bẹ́ẹ̀ kí ló wá dé táwọn ọmọ tó kó lẹ́yìn tí wọ́n lọ ń ṣèbàjẹ́ tí ọ̀yẹ́ kan ṣe èmi fi ń dá yín lójú pé bàbá Tinubu sì bẹ̀rẹ̀ wọ́n sì fún security àmójú táwọn fámìlì wa 100% kí sí 99 tẹ́nìkẹ́ bá ń sẹnu ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀rọ̀ yìí ní sọ àwọn olóṣèlú lé ayé wọn àwọn olóṣèlú èmi ò tiẹ̀ rẹ̀ ẹ̀yẹ wọ́n tó ń sọ̀rọ̀ lẹ́yìn mi kò lè sọ lójú mi kò bẹ́ẹ̀ ó yá wèrè kò bẹ́ẹ̀ kò sọ lójú kò lè sọ̀rọ̀ mi lẹ́yìn torí pé ọ̀pọ̀lọpọ̀ àmì wọ Yorùbá nìsan ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí ìgbà tí mo dẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí bíléèdì yìí ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi wà fi ṣépè nu sàárè lọ́la àfi kí n kọ́kọ́ lọ sí. bẹ́ẹ̀ ni strategy
Ọlọ́run tún wá kẹ́ mi ohun tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tọ́ mi bá dé yóò dìdàkudà ní ẹlòmíì tó ti ní stroke èmi tí mo mọ̀ bí mo ṣe ń já èmi tẹ́lẹ̀ dáadáa tí mo wá dẹni tí wọ́n ń gbénu yàrá kan ní Kútọ́nù ṣe mọ̀ pípọ̀ yìí sí rárá ìyẹn lè ní stroke tó yẹ pé àwọn wá di wípé tí n bá fẹ́ gba 500 máa mọ̀ pé àwa òrùka ẹ̀rọ láwọn ẹ̀mọ́ lè bá fún mi sọ̀pọ̀tì ṣe mọ̀ pé kò dáa bàbá Tinubu wá ní mo sí ẹlẹ̀ ọ̀sáyé ẹ̀ gbogbo òmìnira ara ẹ̀ gbogbo àwọn tí ń tẹ̀lé ẹ̀ lọ bá wọn sọ̀rọ̀ security tẹ̀ fẹ́ yẹn máa pín support ọ̀pẹ̀ ìgbékẹ́ lọ àtàkì Haúsá tàbí Fúlàní tí ọba ṣe jàmbá ọkọ̀ gbogbo ẹni Fúlàní tí máa ń ṣe terrorist ẹgbẹ́ ìsìnkáríkà ni sọ náà níjọba àjọ fún gbogbo wa ní àsìkò tó rálejò pọ̀ mo wà pẹ̀lú ìgbéwé dáná wà pẹ̀lú mi. Koiki Media bring you up to the òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. àwọn tó ti lọ tó bá padà dé ìgbà wọn tó ló máa padà wá a lè dá kíní yẹn sí àtúntà bá ń tọ akíkanjú èyí bá yẹn 5,000 èyí lè máa tẹ́fẹ́ fún àpèsè ní gbogbo ẹgbẹ́ tájọ́ ṣe wàhálà náà ni sọ̀rọ̀ stand àjọ pín láàrin ara wa ni àwa ni bàbá Tinubu máa fún ní security torí pé ọmọ pé àwa lọ́lọ́run lò àwa la dẹ̀ lè ṣe é àwọn tí ń sẹnu ẹgbẹgbẹ́ yẹn ẹnu ẹgbẹgbẹ́ làwọn ń ṣe wọn ò tó bẹ́ẹ̀ ó fi Ọlọ́run búra wọn ò lè ṣe é ó lè ní wọn àwọn yẹn kàn ń janu ní ohun táwọn jẹ làwọn ń wá àwọn kàn ń rèrè ẹnu ni wọ́n ń janu àwa tí Ọlọ́run lọ́wọ́ ẹgbẹ́ àwọn àtàjọ wà yìí ẹ ti fi hàn mí pé ẹ lè dá lè yẹn torí pé wà pẹ̀lú mi ní ti bá ń lọ lè ń lọ so now bàbá Tinubu dẹ̀ mọ̀ pa òkì sọ̀dàlẹ̀ tábàlà wà pẹ̀lú èèyàn báyìí ohun tó bá wọn kánukú ló lè sọ ó wọ Ọlọ́run bẹ́ẹ̀ ó sì wọ Ọlọ́run náà ní ọ̀sẹ̀lẹ̀ kejì orí ìkẹ́kọ̀ọ́ wọ Ọlọ́run nígbà tí Buhari ṣe ẹ̀mẹ́ ọdún mẹ́jọ tí wọ́n ń pa ẹ̀ka ọ̀sẹ̀ tó béèrè bàbá Tinubu dẹ̀ dé yóò sọ ọdún mẹ́jọ tiẹ̀ náà pẹ̀lú ọ̀rọ̀ tí ò sí kẹ̀kẹ́ tó lè ṣe ikú kẹ̀kẹ́ ò lè pa bàbá yẹn arìnbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ní bàbá ń tẹ̀yìn kẹ́ni bàbá ń tẹ̀yìn ni ń tẹ̀yìn ni o bàbá Tinubu ń bọ̀ ń tẹ̀yìn ni o kẹ́kẹ́ ò lè ṣe yọ̀sọ̀ ọdún mẹ́jọ àṣẹ Ọlọ́run ni torí pé ta bá ń pẹ́ láàmú sọ fọ́lọ́run àwa ń sọ fọ́lọ́run pé Ọlọ́run tó ní mí wọ́n lá pé bàbá yìí tiẹ̀ ṣe mí lóore inú àwọn fámìlì mi ń dùn inú ọmọ mi ń dùn inú ìyàwó ń dùn pé bàbá wa ti fìlì inú ilé rẹ̀ ní gbé inú àwọn olólùfẹ́ mi ń dùn wọ́n lá bẹ́ẹ̀ wọ́n bá sìkò tá a wà ibẹ̀ wọ Ọlọ́run òní ní ọjọ́ Friday gbogbo ayé náà mọ̀ pé Ọlọ́run mo fi Ọlọ́run bá mo fi ọlá sìkò tá wọ́n lájọ́ tó ní bàbá Tinubu ní máa bọ̀ nlé tínú mi ń dùn torí mi fẹ́ yí tí kò yé mi pẹ́sẹ́ mo sì tún lè padà sínú ilé mi ní sókà nírọ̀rùn Ọlọ́run wọlá bẹ́ẹ̀ jẹ́ kẹ́mi bàbá Tinubu gùn torí mo mọ̀ pé Ọlọ́run tó ní mí ọdún mẹ́jọ rẹ̀ tú ọ̀ nìyẹn lọ́dọ̀ rẹ̀ tú ẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹ̀mí gígùn là ń tọrọ fún bàbá Tinubu Ọlọ́run wọlé agbára tó dúró nù ọ̀run tó pẹ̀lú ìfẹ́ náà fi dúró nù mí ló ní fún ọ lọ́wọ́ rí mi ò fún ọ ní nǹkan kan rí gbogbo yẹn kẹrẹ táwọn kí ni mo ní tí mo fẹ́ fún wọn mí ní Ọlọ́run wọlé abẹ́ díkẹ́ mi bàbá Bọ́lá Tinubu gùn wọ́n jẹ́ bàbá yẹn parun lójijì wọ́n jẹ́ jábọ́ wọ́n jẹ́ nǹkan kan ó ṣe gbogbo àwọn táwọn àjọ ń kóra wọn káàkiri náà ọlọ́mọdé àparẹ́ ọlọ́mọdé àparẹ́ o ọlọ́mọdé àṣìṣe o Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ o Ọlọ́run ní jẹ́ jábọ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ Ọlọ́run tó ní mímọ̀ pé mo ń dúpẹ́ fún yín torí pé kò sígbà tí mo pè ní tẹ̀lé mi kò sígbà tí mo ló yá tẹ́ẹ̀ ló yá èmi náà fi ń sọ pé mi ì lè gbàgbé inú ọkàn mi kò sí pé ẹnìkan ẹsẹ̀ ń dáàtú pé bóyá government security ẹ kò ní ká kíkanjú ìrọ̀ o 100% kì í ṣe 99 99 yẹn èyàn lè fi wọ́n yẹn fi dáadáa lè yẹn 100% mo fi sọ fún yín pé kò sí nǹkan kan tí wọ́n lé tó bá ti ń àkókò ẹ̀ tán gbogbo wa náà láàjọ sí. Yígo! Yígo! Ẹ̀kẹ́ tí mo fẹ́ ṣe yìí èsì pé kankan mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ tó ń bẹ̀ yìí pé ẹ jẹ́ ká jọ wà mo wá ń fi àsìkò ibẹ̀ gbogbo àwọn tó ń lọ tán bá padà dé ẹ gbà wọ́n ẹ wò ìdọ̀bálẹ̀ mi rè. ṣe wá rí ìgbà tí mo tó fẹ́ sọ ni pé ẹsẹ̀ búrẹ́dà mi já mi ṣe kankan ẹ jẹ́ kí kálukọ́ lọ gba pvc ẹ̀
agbára wa tí Yorùbá òbí nídìí rẹ̀ nìyẹn o. Postal card. ẹ lọ gbà á dìbò fún bàbá Tinubu. Hi, ní bàbá tó bọ́mbà. á dìbò fún bàbá Tinubu tí ó dẹ̀ wọlé. Ó ti wọlé. Bàbá wọlé. Ó ti wọlé. 100% ni. Ìwọ́n tó bá tẹ́lọ́rùn. Koiki Media bring democracy at your doorstep. Torí pé yóò wọlé tẹ́lẹ̀. Yóò wọlé. Ìbò tiẹ̀ Òní ni ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ni. Ok, ìwọ ọmọ wèrè Yorùbá sì tọ̀ ń takò bàbá yẹn só lè dá òmìnira gbà láì jẹ́ kó lọ́wọ́ àwọn bàbá yẹn nù. Torí pé tá a bá ti ń ṣe àwọn kan mọ̀ gé wa lẹ́sẹ̀ nígbà tí wọ́n débẹ̀. Àfi ká fún wọn support káwá sọ pé bàbá wa nǹkan tá à ń fẹ́ rè. Káwọn náà lè fún support. Àfẹ́ kí Yorùbá lọ sẹ́yìn ni. So ti yẹn sìn aláti fún wọn support káwọn náà lè fún wa ní support. Ọlọ́run níjọba àjẹ fún gbogbo wa. Ọlọ́run níjọba àjẹ fẹ́ẹ́ ṣe é. Mo dúpẹ́ gan. Mo ní bàbá náà. Bàbá àrà tó mọ ìyí ọmọ. Kò jẹ́ ti wá ṣeré. Bàbá àrà tó mọ ìyí ọmọ. Ìgbòho Òòṣà. Bàbá àrà tó mọ ìyí ọmọ. Ẹ ṣe orúkọ lọ́wọ́ akọni Oòduà bàbá tíá chief doctor olóyè doctor ọmọwé bàbá rere bàbá gidi akin gidi eré lọmọ Májàsọ́lá Ìgbòho Òòṣà ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Gòròró ẹkùn ọkọ Miyetti Àlà ẹkùn ọkọ Sàlíù ní Gọ̀gọ̀ ọmọ jọmọ lọ ọmọ nọmọ pa torí tó bá dòdì dẹrẹ tó bá dà òrùṣàṣà ẹja máa gbẹjà jẹ kò sí.